gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láti ìkànnì Abẹ́rọ̀rọ̀ TV Pro àtàjàgùnmalè. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gbà wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà. Ẹnìkan kan ò sì ní mọ̀gbà tí ó dé. Ó ń bọ̀ o. Ó ń bọ̀ o. Ṣé tún wá rí ẹjẹ́ á wà very careful ká dẹ̀ máa fura because àti mọ ibi tí ó tún kàn. Ẹjẹ́ á máa sọ ọdẹ bá àwọn bàbá wa àtijọ́ bọ́n sì máa ń ṣe ọdẹ tó jẹ́ pé wọn ò ní sùn kálukú wà ń ta. Ẹjẹ́ á máa sọ ọdẹ o. Ẹjẹ́ á fura o. Ẹjẹ́ á fura o. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń send information sí wa wípé àwọn bandit wọ́n wà lóṣogbo, wọ́n wà ní Ìwó, wọ́n wà ní ibi kan. Ẹ má dàyà àjà wa, ẹ má pa wá kan tó, ẹ má pa wá kíkú tó dé o. Ọlọ́run ní jà kúkú ẹ̀sìn o. Àní dààmú wọn ní gbé kámẹ́rà sójú wa pé wọ́n fẹ́ pa wá o. Wọ́n ṣe ń pa àwọn tó kàn o. Ẹjẹ́ á máa fura o. Ká dẹ̀ wà very careful. Tọ́pá tí ń rá àwọn àjòjì tán lọ tán bọ̀ ní tá a bá dá wọn ládùúgbò. Ẹjẹ́ á dá wọn dúró ká check ẹrù wọn. Torí Yorùbá ní ikú tó ń pa ojúgbà ẹni, wọ́n ní òwe ńlá ní pa fún ni. Ẹ kọ́kọ́ lọ ní lọ́kàn wípé Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ń bọ̀. Kò sì ní fòyìn kankan lára bí pé yóò fò àwọn olórí wa náà lára, kò lè fún wọn lára. Irú èmi sì ń báyìí sí, mo ti ń ṣe àìsàn, mo ti ń lo 3 days tí ì ti sùn. Mo kàn máa imagine wípé àbò wa ti dé sí Nàìjíríà ni àbí àwọn bandit wa ti dé sí àdúgbò wa ni. Ọlọ́run ní jẹ́ mọ́ ọ̀nà ọ̀dọ̀ wa o. Ẹjẹ́ wà very careful torí Ọlọ́run. Torí pé tí a bá wà very careful, àwọn kinní yìí wọ́n ti ní map tó jẹ́ wípé òun ló ń júwe ọ̀nà fún wọn. Ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run. Wọn ò ní mọ̀nà ọ̀dọ̀ wa o. Àwọn ọkùnrin. Ẹ rí i pé mò ń sọ̀rọ̀ gan mo tó ń wò káàkiri. Ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run. Ọlọ́run ní kí káburú kàn wá, kò ní fẹ́ kàn wá o. Bí ọ̀rọ̀ bá yé ààrẹ wa mọ́, táwọn ọmọ ibi tán lè da orí ìjọba wọn kọ. Ẹ jẹ́ káwa gangan tá a jára lò, pàápàá jùlọ àwa mẹ̀kúnnù tá à lè yàn àfọlọ́hun. Ẹ jẹ́ á mọ̀ tá à ń ṣe o. Kò jẹ́ bó ti jẹ́ o. Ọládékàyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi láti kàn ní Abẹ́rọ̀rọ̀ TV Pro àti Àjàgùnmalè. Ẹ ṣeun. Àjàgùnmalè TV, òtítọ́ ni yóò lékè.